Ẹ kú dédé ìwòye ẹ̀yin èèyàn wa. Ètò Yorùbá pọ́nbélé yín lókùdé. Àṣàmúkọ́rè Táyélolú Èjìrẹ́ ń ní wọn lójú orogún èjì ọ̀rọ̀ lójú ìyẹ́ ọ̀bẹ kìtì bẹ́kẹ́sẹ́ ọbẹ̀ wọlé alágbèsà ọ̀sán wọn tó nígbà aṣọ. Ọ̀kan nìyá wúrò pé òun ó bí èjì ló wọlé tọ̀yá wá. Àfijọ́ ọmọ tí gbàkúlẹ̀ ìyá, àfijọ́ ọmọ tí gbàdọ̀bálẹ̀ bàbá. Lónìí òwe tó ní ṣe pẹ̀lú ìran ọ̀bọ kan tí wọ́n pè ní àáyá òun ni a ó sọ. A ti ṣàbí méjì mẹ́ta rẹ̀ jọ tí a fẹ́ sọ. Tí ẹ̀yin náà bá mọ òwe míì tó ní ṣe pẹ̀lú àáyá, ẹ dákun ẹ fi sí inú fọ́nrán. Lẹ́yìn ìgbà tó bá ti like, ẹ ti subscribe, ẹ ti share, ẹ dákun ẹ bá a pín ká, ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé a ti dé, ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé à ń ṣe ìgbìyànjú níwọ̀nba agbára ṣe mọ́ láti gbé àṣà Yorùbá lárugẹ. Lónìí àkọ́kọ́ òwe tí a lọ bẹ̀ ni pé àáyá gbọ́n ògúngbè gbọ́n, àáyá ń tiro ògúngbè ń bẹ̀rẹ̀. Àáyá ọgbọ́n ògúngbè náà gbọ́n, àáyá ń tiro ògúngbè ń bẹ̀rẹ̀. Ògúngbè fẹ́ pa àáyá ni, àáyá náà ti rí i pé ó fẹ́ pa òun ni. Dẹdẹ ń dẹkún, ikú náà ń dẹdẹdẹ. Ẹ jẹ́ á gbọ́ lẹ́ẹ̀kan sí i. Àáyá gbọ́n ògúngbè gbọ́n, àáyá ń tiro ògúngbè ń bẹ̀rẹ̀. Èkejì tó tún jẹ mọ́ àáyá ó ní pé àáyá fẹ́ tún ojú ọmọ rẹ̀ ṣe ló bá tọwọ́ bọ̀ lójú. Àáyá fẹ́ tún ojú ọmọ rẹ̀ ṣe ló bá tọwọ́ bọ̀ lójú. Ẹlẹ́ẹ̀kẹta tó ní ṣe pẹ̀lú àáyá ó ní àáyá fẹ́ gígùn tẹ́lẹ̀ ni wọ́n bá sọ pé kùmọ̀ àna rẹ̀ há. Àfẹ̀kọ̀fẹ́ gígùn ìjímèrè wọ́n tún máa ń lò bẹ́ẹ̀, ìran ọ̀bọ kan ní ìjímèrè. Àfẹ̀kọ̀fẹ́ gígùn ìjímèrè tẹ́lẹ̀ wọ́n ní kùmọ̀ àna rẹ̀ há. Nǹkan tóun nífẹ̀ẹ́ kó máa ṣe oníkọ́ máa gùnkì, wọ́n á ṣe sọ pé ilé àna rẹ̀ wọ́n ń pè ó kùmọ̀ wọn ti há sí orí igi o. Ẹ pé nǹkan tí ọmọ jẹ ni wọ́n gbé déhùn. Bó ni wọ́n ṣe é lò ó? Àáyá gbọ́n ògúngbè gbọ́n, àáyá ń tiro ògúngbè ń bẹ̀rẹ̀. A máa ń lo yẹn láti fi sọ fún ènìyàn pé ìwọ tó rò pé òun lo ọgbọ́n fún mi, àbí tí òun re mí jẹ, àbí tí òun lo agbárí fún mi lọ́nà kan àbí kejì, bí wọn náà ṣe gbọ́n náà lèmi náà gbọ́n, bó ṣe ń lọ́gbọ́n lèmi náà ń rí ọ. Ni wọ́n ti sọ pé bá a bá gbọ́n ṣe gbọ́n nílé ọkọ, bẹ́ẹ̀ náà ná gbọ́n lé àlè. Ẹlẹ́ẹ̀kejì ni àáyá fẹ́ tún ojú ọmọ rẹ̀ ṣe ló bá tọwọ́ bọ̀. Ìwọ̀nba ni tí nǹkan bá ń da ta ní nǹkan tó dáa, ìwọ̀nba ni ká ṣàtúnṣe ẹ̀ mọ́ ká má tún lọ bàjẹ́. Ìgbà míì ọ̀pọ̀ ọgbà àtúnṣe ni wọ́n máa ní òun fẹ́ ṣe tí ó fi gba nǹkan tó ti dáa jẹ́. Ìwọ̀nba ò ní kí a ṣe àtúnṣe nǹkan mọ́. Ìgbà míì ó lè jẹ́ nípa fífi nǹkan pamọ́. Tá bá ti lè fi nǹkan pamọ́ jù, á wà ní rí. Láìpẹ́ ìlẹ́yìn kan sọ fún mi pé owó tóun ti ń wá láti bí ọdún mẹ́ta òun ṣẹ̀rí lọ́dún yìí torí pé ó ti fi pamọ́ ju bó ṣe yẹ lọ. Kí àáyá má bàa fẹ́ tún ojú ọmọ rẹ̀ ṣe kó má tún lọ ṣe kíni o, kó má bàjẹ́. Ìkẹta ni àfẹ̀kọ̀fẹ́ gúgì ìjímèrè, àbí àáyá fẹ́ gúgì tẹ́lẹ̀ wọ́n ní kùmọ̀ àna rẹ̀ rá. Àbí ká pé àfẹ̀kọ̀fẹ́ gígùn ìjímèrè tẹ́lẹ̀ wọ́n ní kùmọ̀ àna ẹ̀ há. Fún gbogbo àwọn tá à ń gbáradì láti lọ sí orí ètò Masọ̀yìnbó, àǹfààní rèé tí ọ̀rẹ́ wa olólùfẹ́ wa Lékan Fábilọ́lá bá bi í léèrè pé kẹ́ sọ òwe méjì àbí mẹ́ta àbí mẹ́rin àbí márùn tó ní ṣe pẹ̀lú ọ̀bọ. Ọ̀bọ ni ìjímèrè, ọ̀bọ ni àáyá.